Àdìsá Suleiman Ọbáṣọlá ní sọ́jọ́ ìbí o. Babalájé ṣèbọn ni mò ń wí. Ẹ bá mi kí bàbá mi pé wọ́n á ṣe gbọ́dún láyé. Wọ́n á ṣe nínú owó, wọ́n á ṣe nínú ọlá, wọ́n á ṣe nínú ẹ̀mí gígùn. Ní báwọn gbọ́jọ́ lọ́jọ́ lọ sì ní fàìsàn ló gbà. Ọmọ wọn nílọrin Àfọ̀njá nílé ìdálé ọmọ látòdèrè ìlú Álímì, ìlú àwọn akọni lọ́jọ́ ogun. Ẹ̀sìn lẹ́gùn lé bàbá yín kọ̀ọ̀kan lóró ọbẹ̀. Ẹ̀yin lọ́mọ ẹ̀sà ògùn lọ́gbọ̀jọ̀ ará ògbójò ọmọ sùkẹ́ bí ẹni pọmọ ike ní ọjọ́ tó ya. Ẹ bá má ṣe gbé fọyà kùnkà yín ní ọjọ́ tó sa. Ẹ bá má ṣe gbé mi fún ṣàlàwẹ̀ ike mi dìkẹ́ àmúṣẹyẹ eégún di mẹ́fà lọ́dọ̀ gbélé. Èmi ló dé tóbìnrin ọmọ àwo ṣe pàkàṣe mẹ́fà nígbàlẹ̀. Èmi ló dé tóbìnrin ọmọ àwo ṣe ẹ̀kúṣe mẹ́fà máa lo ogbó ẹ̀wà sọ eégún ó ṣe lùkàmì lára bí àyèrè. Bàbá nìkan jù lọ ní fàìsàn ló gbà torí kíní kan ìṣe kíníkíní ojú omi àwọn nǹkan kì í ṣẹ́ra dínrín nílẹ̀. Ẹ̀yin tún lọ mọ òpómúlérò mọ̀já lẹ́gàn òpóró sọ òpó gbàjà iwájú òpó kan rẹ̀ lọ́bẹ̀dẹ̀ ẹ̀yìn òpó kan rẹ̀ ní bàbá agbede méjì òpó ó kan rẹ̀ níjà agún ọmọ ìkéré tó dá tí ń jẹ́ mọ̀já ara àwọn àdéhùyọ́ ṣùgbọ́nlá ìṣòro yóò ta àgbàdo bọ́lá àgbàdo òrójò gbó ọmọbìnrin gbọ́lá fún òrójò rẹ̀ ilé ọkọ ìpínlẹ̀ làkọ̀kọ̀ aṣọ ṣòkòtò ọ̀kẹ́lẹ̀ bàbá àwọn ẹ̀wù Chief Àdìsá Suleiman Ọbáṣọlá Babalájé ìgbọ̀dún ọdún kan ní o. Òní lọ́jọ́ ìbí mi mo ríre gbà mo dúpẹ́ òní lọ́jọ́ ìbí mi ẹ̀mí àṣẹ púpọ̀ àṣẹ iṣẹ́ amọ́dún ọlọ́jọ́ ìbí dìde mú jẹ́ ó yá ìbí.